ayérayé ọba àwọn ọba gbé ọ̀gá nítorí ìwọ ni Ọlọ́run. A dúpẹ́ fún ọjọ́ ayọ̀ òní tó tún mú kojú wọ orí. A dúpẹ́ fún ọjọ́ òní tó jẹ́ ọjọ́ kẹrìnlélógún àdúrà yìí. A tún dúpẹ́ torí pé òní tún jẹ́ àyájọ́ ọjọ́ àdúrà fún àwọn ọmọ wa. Lórúkọ Jésù, Ọlọ́run gba ọpẹ́ wa o. Ayérayé tẹ́wọ́ gba ìyìn wa. Ọlọ́run a gbàdúrà sí ọ lórúkọ Jésù. Gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run dáríjì wá. Níbi gbogbo tá a ti ṣẹ̀ sí Ọlọ́run ṣàánú fún wa. A gbàdúrà lónìí lórúkọ Jésù, ẹ̀mí mímọ́ rẹ má jẹ́ ó dágbére fún wa. Máa bá wa lọ nínú àdúrà yìí. Lórúkọ Jésù kó súre fún wa. Gbóhùn wa ṣàṣẹ. Jésù agbára wa. Àmín. Lónìí mo fẹ́ ká kà láti ní ìwé Àìsáyà orí 43 ẹsẹ̀ 19. Àìsáyà 43 verse 19 tó sọ báyìí wípé kíyèsí èmi yóò ṣe ohun tuntun kan nísinsìnyí yóò sì ó jáde ẹ̀yin kì yóò há mọ̀ bí lóòótọ́ èmi yóò la ọ̀nà kan ní aginjù àti odò lé aṣálẹ̀. Mo gbàdúrà fún àwọn ọmọ wa lónìí lórúkọ Jésù, gbogbo ọ̀nà dídí wọn ọ̀run sọ di títọ́. Lórúkọ Jésù, láti òní lọ lé tó kù kọ́ ní ó parí nínú ayé àwọn ọmọ wa. Gbogbo ọ̀nà tó ti dí mọ́ wọn lórúkọ Jésù lónìí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní la ọ̀nà sí. Lórúkọ Jésù, gbogbo ohun tó ti sọnù, gbogbo ohun ayọ̀, ohun ògo, ohun ìrọ̀rùn, ohun ìgbéga tó ti sọnù mọ́ àwọn ọmọ wa lọ́wọ́ lórúkọ Jésù ní ìlọ́po ọ̀run dá padà fún wọn. Lórúkọ Jésù, gbogbo ibi táyé tó ti dí ọ̀nà wọn lórúkọ Jésù lónìí ọ̀run bẹ̀rẹ̀ sí ní fi kọ́kọ́rọ́ ayọ̀ ṣí fún wọn. Lórúkọ Jésù, mo gbàdúrà fún àwọn ọmọ wa lónìí lé tó kù kọ́dún yìí ó parí lórúkọ Jésù. Gbogbo aginjù wọn orúkọ Jésù ọ̀run fòpin sí. Lórúkọ Jésù, mo gbàdúrà fún gbogbo àwọn ọmọ wa èyí tó kéré èyí tó dàgbà. Lórúkọ Jésù, gbogbo ohun tó ń pa wọ́n lẹ́kún ní ìkọ̀kọ̀ lórúkọ Jésù ọ̀run sọ di ẹ̀rí gbangba. Lórúkọ Jésù, aginjù ayé tí ayé fi wọ́n sí orúkọ Jésù ọ̀run tú wọn sílẹ̀ lónìí. Lórúkọ Jésù, gbogbo àwọn ọmọ wa níbi tán wà, gbogbo ohun tí ìbáwò kó jẹ́ aginjù nínú ayé wọn tí Sátánì tó fi ń halẹ̀ mọ́ wọn lórúkọ Jésù lónìí ọ̀run tú wọn sílẹ̀. Lórúkọ Jésù lónìí wọ́n gba òmìnira kúrò lọ́wọ́ aginjù wọn orúkọ Jésù ọ̀run tú wọn sílẹ̀. Mo gbàdúrà fún gbogbo àwọn ọmọ wa níbikíbi ìbáwò kan wà lónìí lórúkọ Jésù. Láti òní lọ ohun ọ̀tun bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú ayé wọn lórúkọ Jésù. Ìgbésókè, ìgbédìde, ìrànlọ́wọ́, ìgbéga, iṣẹ́ ayọ̀, aya rere, ọkọ rere, ọmọ rere, àlùyọ orúkọ Jésù ó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú ayé wọn. Láti òní lọ kúrò ní ibi tí wọ́n wà orúkọ Jésù Ọlọ́run gbé wọn dìde lórúkọ Jésù kúrò ní ipò ojú kan nínú aginjù tí wọ́n wà. Láti òní lọ lórúkọ Jésù ọ̀run sún wọn síwájú lórúkọ Jésù ọ̀run gbé wọn dìde lórúkọ Jésù. Aṣọ ẹ̀gàn tí ayé wọ̀ wọ́n orúkọ Jésù ọ̀run bọ́ dànù lónìí. Ogun ọ̀run bọ́ jóná. Láti òní lọ lórúkọ Jésù àwọn ọmọ wa di òmìnira orúkọ Jésù wọ́n gba ìṣẹ́gun wọn. Láti òní lọ mo ní àwọn ọmọ wa gba ìṣẹ́gun wọn lórúkọ Jésù lónìí a dá wọn nídè. Àti gbogbo wa àwa òbí pátápátá àtàwọn ọmọ wa lórúkọ Jésù lè tó kù kọ́dún ó parí gbogbo aginjù ayé wa Ọlọ́run wó lulẹ̀ lórúkọ Jésù a di òmìnira lórúkọ Jésù. Ayọ̀lá ò fi parí ọdún yìí, a ò ní parí ọdún yìí nínú aginjù. Ọ̀run á gbé wa lọ sí ibi gíga. Àtèmi àtiwọ́ àtọmọ mi àtọmọ rẹ lórúkọ Jésù wọn ò ní ẹ̀rí rere. Láì lólúwa wí Jésù Olúwa wa. Àmín. Yóò dára fún wa. Àwọn ọmọ wa ayé wọn yóò ládùn, ayé wọn yóò tòrò lórúkọ Jésù yóò sì dára fún wọn. Ẹ jẹ́ àrípa gbàdúrà yìí ká fi ránṣẹ́ sáwọn ẹlòmíràn. Àdúrà ò ní ṣe tiwa tì. Èmi náà ìní olólùfẹ́ yín Lady Evangelist Bọ́láńlé Ọlátòbí Ọlọ́finlóye. God bless you. Amen.